ẹ jọ ṣé ìyá yín kọ́ ló kẹ́sẹ̀ sókè tó ń la tan lórí ọ̀nà ọ̀nà a máa wá ṣe nǹkan o. A máa wá ṣe kí ni a máa wá ṣe nǹkan o. Ṣé ẹ ní mú ìyá yín so báyìí? David Infinity come and carry na you come and carry your girlfriend ìyàwó rẹ ni wàá gbé. Ìyá yín ló ń la òbò sílẹ̀ tó ń la mọ̀mọ́ a ní kẹ́ má máa la tọmọ kí ló fẹ́ kú kí ló kù síbẹ̀ yẹn. Láago mélòó àwa gan tá a kéré jù yín lọ gan a lè máa ká máa kẹ́sẹ̀ sókè lórí kámẹ́rà kẹ́ máa fọwọ́ gba ìdán kí ló fẹ́ kù síbẹ̀ ẹ má dúró nǹkan tó ti jìn yín ni. Cobwebs á ti wù síbẹ̀ yẹn sí i ọmọkùnrin tó bá lọ korí sí ó máa sọnù ó máa parí sọ̀hún ni ó máa sọnù sínú ẹ̀ á máa wá kiri báyìí. A ní ẹ má máa gbóbò sí òbò burúkú ó dẹ̀ máa rùn ẹ má máa gbé òbò ránà 65 kí lẹ̀ ń ta tẹ̀ ń jẹ́ sára àwa gan-an àdéhùn pé àwọn apàtẹ nǹkan síta ń sìn pé a ṣe ń ta nǹkan a ṣe fẹ́ máa pọ́n gbogbo ẹ̀ kí ló kù ó ga o ṣé ètò ẹ̀ kì í bá mọ̀mọ́ sọ̀rọ̀ ni ẹ máa bá ìyá yín sọ̀rọ̀ náà ìyá yín ẹ bá sọ̀rọ̀ nǹkan tó ń ṣe ẹ̀sìn ni náà ẹ̀sìn ni wọ́n wá ń crop yín kiri ṣé jà tẹ̀sán pé fẹ́ jà nìyẹn ẹ ti rí pé kò sí content mọ́ ẹ wá dà sáwàdà ẹ wá dà sí kinní pé by the time tó bá ń fi òbò ẹ fẹ́ fi òbò oppress wa 65-year-old woman ó fẹ́ fi òbò oppress wa mọ̀mọ́ either you take it or you leave it ẹ̀yin lẹ́dà gbàdúrà lórí social media kò dẹ̀ sí nǹkan kan beauty lẹ́fẹ̀ẹ́ fi máa dẹ́rù bà wá ní àbòbò torí mi is no more fresh ọsàn ó ti kán ó ti ṣìn ó ti bàjẹ́ ó ti ṣètò ó ti jẹrà sílẹ̀ ẹ bá máa gbé tán sórí oh god òórùn burúkú tó máa bọ́ bẹ́ẹ̀ yẹn máa dàbí latrine ni ìyá wọn a ní kẹ́ ẹ ṣe content ṣé ìrírí ayé tẹ́ ẹ sọ pé ẹ fẹ́ wá ṣe ni ṣé òbò ní ìrírí ayé yín sì máa tẹ́ ń latọ́ tẹ́ ń patọ́ dé ṣé òbò ní ìrírí ayé yín ṣé torí pé kò sí content ẹ ti jàjàjàjàjà ẹ ti rí pé ẹnu yín ti kan nídìí ìjà ni ẹ wá ń la òbò online ṣé yẹn wá fọ́nì ni màmá kì í ṣerú yín náà tábà tẹ̀ fẹ́ rí ọmọ ẹ̀ rí ọmọge ṣáídá ni àwọn ọmọ nìyẹn náà kì í ṣerú yín mọ̀mọ́ kì í ṣerú yín kí ló kù lára yín tíyan ṣẹ̀fẹ̀ wọn máa pọ́nlé ẹ̀ṣẹ̀ wà ń wá ń force you are forcing number one it's traumatizing for us especially me seeing you nínú tight leggings ẹ wá ń latọ ẹ wá ń sọ fún wa pé ẹsẹ̀ yín sì lè dé bọ́ọ̀dì bẹ́ẹ̀dì mọ́mọ́ ẹ má máa fi arúgbó ọ̀rọ̀ burúkú tó ń dẹ̀rìn tẹ bá lọ na ẹsẹ̀ tó wá lọ hangi síbẹ̀ ẹ mọ̀ pé kíní yẹn ó ti steve ìtàn yín ti steve tẹ bá lọ na ẹsẹ̀ ó mà dàbí rigo motive ni àbí báwo àbí motive àbí báwo lẹ ṣe máa ń pè tó bá lọ steve síbẹ̀ tí ò ṣe é kákò mọ́ àwọn kíní tí ó ṣe ọlọ́run ló mọ ọdún tó ti grease yín last ẹ mọ̀mọ́ ẹ wá tó wá sọ fún ẹ lẹ́ẹ̀ ní PTSD mọ̀mọ́ ṣe lọ jáwọ́ ni PTSD bọ̀ ta ló yẹ kó ní PTSD ẹ̀yin ilẹ̀ ń sọ pé ẹ ní PTSD mọ̀mọ́ ṣé ẹ̀yin lọ jagun ní àbẹ́ ríbi tó ti kógun ẹ̀yin gan tẹ́ ń jàyàn tẹ́ ń kógun jàyàn ẹ̀yin ilẹ̀ ní ẹ ní PTSD mọ̀mọ́ àwọn tẹ́ ti wá báyé wọn jẹ́ sórí social media kí ni káwọn yẹn wá ní àwọn tẹ́ ti parọ́ bá tí wọ́n jẹ́ àtọ́ba àtújòyè àti Nollywood actress àti gbogbo ẹ̀ kí ni káwọn yẹn wá ní o nígbà tẹ́yìn sọ pé ẹ ní PTSD pé wọ́n ràn wọ́n rán the way you just when is you know ká sọ pé education ẹ ṣàrí gbogbo èèyàn tó ń sọ bóyá ẹnu àti kẹ́mi lẹ́tí ọgbà arú ọ̀rọ̀ yẹn ti báyìí tẹ́tẹ́lẹ̀ mọ́ra yín anything ni mọ̀mọ́ náà má pìà àbí má pìà ó ti kúrò máfíà sí ó ti di máfíà mọ̀mọ́ ó lè jẹ́ ẹ̀ńdọ̀ àti kẹ́mi lẹ́tí rí kíní yẹn anything kẹ́sà tí you know less is more sometimes you know you that you are saying you are having PTSD tó o dẹ̀ lọ sí ọ̀dọ̀ therapist Momo, you're literally telling us that you are a kidney con waiting to happen. Do you understand the consequence of your own words? I mean, fracas. Do you know what they call PTSD?
post-traumatic stress disorder, Momo. From what? Okay, from what exactly? Kí ló fún yín PTSD? Ṣẹ́yìn nìkan lè máa ní ìrírí ayé ni? Ṣé gbogbo wa ò ní ìrírí ayé ni? Tẹ́mi gan wá sọ story mi, ó bá ṣọ́ọ̀kì. Gbogbo wa láti go through something now. Ẹ̀yin wá ní ẹni PTSD, jagun, kó yín lọ sójú ogun, rí ibi tó ti ṣe genocide, rí anything. Mama ẹ kó sì kúrò jàre. Ẹ̀kọ́ máa máa sọ̀rọ̀ jágbajàgba. You know, it's annoying. Ìyẹn bá ẹ lẹ̀ mọ́ra yín. Are we supposed to pity you because of that? Okay, ta ló diagnose pé ẹ ní PTSD? You know, I don't know what to tell you. I just feel like something is wrong with you and you need to go to hospital. Eni, you'll be alright. Tó bá ti dọ̀la, you will go from 0 to 1,000. Tó bá ti dọ̀túnla, you come and paint yourself as if you're the victim. It's giving ṣẹmọ. Ṣé bipolar ni? Kì í ṣe PTSD lẹ́ni bipolar disorder bí madness wèrè ògidì wèrè ni. Ògidì wèrè èèyàn tó ya wèrè tó tún tewé wèrè èèyàn ní máa ya wèrè mọ́ra báyìí. Ta ni doctor to diagnose yín pé ẹ ní PTSD? Mọ̀mọ́ yín rèé o, náwa mọ̀mọ́ bìdí sí o. Ẹ gbé ìyá yín lọ sọ́dọ̀ doctor. Torí the way she will just call anything tó bá ti gbọ́ ẹnu èèyàn ló ti máa gbọ́ o. Á dẹ̀ mú á dẹ̀ hard ẹ̀ mọ́ value tiẹ̀. Do you think PTSD is something pretty? I don't understand. Hey, God. Then, have you seen a therapist? I'm genuinely concerned for you because if nobody diagnosed you with that, and you diagnose yourself with that, without even seeing, no treatment, not going to a therapist, it's making sense like you are like a ticking time bomb to come and explode at any time. That's what it's feeling to me. Because tell ọjọ́ mẹ́ta ilé sọ pé ẹ ti lọ report Davidability fún ọlọ́pàá. Ẹ̀yin dẹ̀rẹ̀ ẹ̀yin lẹ kọ́kọ́ assault ẹ̀. Bẹ́ẹ̀ ni ẹ̀yin lẹ trigger ẹ̀yin lẹ assault ẹ̀ threat to life ẹ̀yin lẹ ṣe gbogbo ẹ̀ ẹ tún fẹnu yín tún mọ́mọ́. Ẹ tún fẹnu yín tún implicate ara yín. Your words saying that you assaulted him first and they beat him up in Ejide's restaurant. You said that. And now you go report after you are the one that said that your boys beat somebody up. Ṣé bipolar kan nìyẹn? Ẹ wá ń kó tán sókè. I keep telling you like ẹ máa kọ́ máa sọ pé ẹ dọ̀kásì. Mọ̀mọ́ yìí nǹkan tí mọ̀mọ́ ń ṣe gan ṣé dọ̀kásì ṣe ni. But Dorcas was having a private moment with somebody and the person ọkùnrin tó bá ti ń record obìnrin nígbà tẹ́ bá jọ ń orí ọkùnrin yẹn ti dàrú. It's not a man. It's not man enough. Because of course both of you you wanted it. It's not like they forced you there. You wanted it. Both of you had an agreement to do it privately. So the time got a man time with Dorcas gone. If you sit down and think about it, she was having a private moment. She don't know where came here to coming back. I'm any private moment. You have to understand. Kim, go record me. It's the man that is the problem. Àwọn ọmọ tó jẹ́ pé ẹ ti máa mọ orú ilé tó ti wá pé they are not healed. Ìyá wọn is just, you know. When you are a lady, you are there. Kẹjọ enjoy ara yín, kẹ gbádùn ara yín, kẹ kúrò ńbẹ̀. Nobody knows. Everybody chopping mouth, they go. Then you took a camera and recorded somebody. For what? At the end of the day, ṣó tó wá fi recording gbowó bank is. Have you used the recording to cash out in bank? Have you used it to receive anything? Then compared to Momo tó jẹ́ pé Momo ń na òbò sí David, Momo ń ṣí òbò online. Lélẹ̀ tí mo tún sọ, ó tún kẹ́sẹ̀ sórí headboard ni. Ó tún la tán báyìí, ó tún gbé kámẹ́rà sí. Come on now. Tá bá dẹ̀ sọ̀rọ̀, wọ́n ní wọ́n rágbàlagbà pé ṣé ìyẹn jọ ìwà tó yẹ kéèyàn respect? Kí ló kù síbẹ̀? And if you know that ó ń ṣe é bí ojú wa kọ́ lẹ ti gbé fídíò burúkú kan jáde ní.
lọ́dún náà náà. If you even want it, why can't you go and look for it? Why are you? Báwo lẹ ṣe ń ṣe ẹ̀fọ́gùn yẹn ẹ̀ ń ṣòfògbò yẹn ṣògùn ni, because I don't understand. You wore something tight and you raise your leg and you open your leg widely. Àwa gan la ní PTSD, Momo, because we have to sit down and look at you. That is traumatizing. We have to sit down and look at you pé àdẹ̀ nírú èèyàn báyìí bí ìyá ńlẹ̀ o. Ìyá tí wá wà lé wọn sórí ibùba bí yín náà. Ẹ dẹ̀ lọ́mọ sínú ilé tẹjọ́ ń san mortgage. Wọ́n dẹ̀ máa rí yín tẹ máa latan online. Ṣé wọ́n tẹ̀ wọ́n ò lè fún ní 2026 ta ló fẹ́ fún yín lówó torí pé o lọ bò sílẹ̀. Àtẹ̀yẹ pé fresh òbò. Wọ́n náà wọ́n sọ pé the older the berry the sweeter the juice àbí àlẹ́ ṣe sàn bí. But kì í ṣe irú ti màmá o. Kò sí gbàdùn gbẹ̀yìn ewúro ibi báyìí kì í ṣe ẹ̀yin gan mọ̀. Kò sí nǹkan kan bẹ́ẹ̀ mọ́. No feeling, no muscle, no kini kankan. Aṣálẹ̀ ni. That is why she's always mad and aggressive, you know. Wọ́n sọ kini kan fún yín, the way bẹ́ẹ̀ ṣe máa attack ọkùnrin Momo lórí social media is also obvious that you want it and nobody can kó tẹ̀ kí ṣẹ́mọ̀ they should cover your face kán gbẹ̀yìn wọlé gan, they don't want to do it. Nobody is ready to sacrifice. Mo ní kọ́ tiẹ̀ fi tọ́ sọ́wọ́ gan kọ́ fi sí kọ́ gbẹ̀yìn wọn ò fẹ́ ṣe, kò sẹ́nibọ́dì tó lè tẹ́rì sí. Ẹ̀yin tẹ́ ti ṣògùn kọjá kádàrá. Kò sí torí ẹ̀ lẹ ṣe máa ń kanra tẹ máa ń tó kàn máa ń jẹun tó bá yẹ pé wọ́n gba yín lẹ́pọ̀n mọ̀ wọ́n kẹrin ọkọ̀ gba yín lẹ́pọ̀n kò tiẹ̀ sẹ́nibọ́dì tó lè díjú kán fún ọkùnrin ní bíi $1 million àbí $1 billion mo sọ wọn ò ní fẹ́ ṣe ẹ̀ rí bẹ́ẹ̀ ṣe rí ni. Number one, you are very, very dirty. We can see it every time. Number two, you are not, you know, kò sọ̀rọ̀ gidi lẹ́nu yín. Ẹ mọ̀rọ̀ sọ, you're mannerless, you're not sexy. Ẹlòmíì máa dàgbà bó ṣe máa ó máa délẹ̀ ní tó máa gbogbo ẹ̀ máa ṣe kí ni gbogbo ẹ̀ ló ti dànù. Tẹ́ bá tún máa wọṣọ ọ̀dọ̀tí ni. Máa faṣọ nulẹ̀ kó sára aṣọ tẹ́ wọ̀ sọ́rùn ẹ̀ fi nulẹ̀. And you do too much. Ìyá wọn, why are you raising legs? For who? For who? Níbi táwọn ọmọ yín gan tán tẹ̀ lè tẹ́rí sí ẹ náà òbò lọ sínú ewé lọ bá David Infinity pé kò wà tẹ̀ òun gan jápa ni Ọlọ́run má jẹ́. Òun tó ń ṣe kí ni ó jápa ni. Àwọn nǹkan kan wà èèwọ̀ ni ò gbọ́dọ̀ jẹ́ ẹ̀. Puffer fish àbí kí lẹ máa ń pè. Ó ní mọ̀mọ́. Májèlé burúkú. Ọlọ́run má yẹ kí èèyàn rọrùn. This is the modesty we're talking about. Ẹ ṣe bẹ́ẹ̀ di ẹwọ́ bẹ́ẹ̀ ṣe ń ṣe wọ́nranwọ̀nran. Ẹ ti tún dé láti bẹ́ẹ̀ di nsìn wọ́nranwọ̀nran continues. And this is bad habit. Every time you just raise your leg up to the public and you are 65. Èmi tẹ̀sí máa ń bá àwọn ojú abẹ anybody àwọn ohun tó jẹ́ pé kí la tẹ̀ ń sọ yìí. It's so obvious when a woman is looking for a dick. It's so obvious pé wọ́n ní ìdí oko. Joyce B ṣe bẹ ọmọ yín náà ni. Bí ẹ̀ náà ṣe máa kọjú sí camera. I don't even know, you know. Let it just... Oh my God. That botched BBL girl or whatever. I don't want to abuse you because I really like you. I feel like you do too much. You guys are just forcing it. It's not... Come on, please. Maybe you're trying to be sexy, you know. It's not giving whatever it is you're trying to give. Let me say it that way. Bí a ṣe ń ṣe wọ́nranwọ̀nran làwọn ọmọ ẹ̀ náà ṣe wọ́nranwọ̀nran. Joyce B, I like you. But please, why are you... Kí ló dé tẹ́ rude sí camera? Yes, you get nyash, but the hips is irregular shape in hips, and I don't understand. Why is it so low? Why is it not up? And if it's so low like that, go and join the hip dip from... A lot is going on there. And you do too much. You barely do show, but ma, this camera by here, mama do.
Why? I mean, which kind of men are you expecting when you're posting content like that? Ṣebí ṣó lọ ní kẹ́ ṣe ẹ̀rí ṣó ṣe ìgbà tí ìyàwó rí ṣó ṣe kí wá sọ pé torí pé mi rí ṣó ṣe I would rather be quiet kí wá máa la itan lórí online. Does it make any sense? I mean, the way you do náà làwọn èèyàn náà fi máa gbé yín náà. O lè rí ọkùnrin gidi of resourcefulness tó máa sọ pé ẹ̀yin obìnrin tẹ̀ ń ṣe rádaràda yìí lóun fẹ́. No, ó ti yẹ pé one night stand gan irọ́ ni. You will know the women that are dick starved. Rádaràda náà wọ́n máa ṣe. They don't dress well. They overdo things on social media. And it's not even giving. Nǹkan tó máa dùn mí nìyẹn. My mother have to open her 2 legs. Bí ìfúra adìyẹ báyìí kó là because she needed, see the way she was lying with those people when she was doing her birthday photo shoot. Bó ṣe ń lọ́ mọ́ àwọn ọkùnrin yẹn tó ń la wọ́n tó ń ṣe oh come on shut up. Àwọn yẹn tètè sàkúrò wọn náà má jẹ má fara nù mí. What type of, I'm just confused. What type of, Ọlọ́run má jẹ́ kí ọ̀rọ̀ mi já sírú nǹkan bẹ́ẹ̀ yẹn tó yẹ pé I will have to come and ṣe mọ̀ kí wá kọ̀dé sí kámẹ́rà kí máa latọ́ sí kámẹ́rà torí pé ṣé okó mò ń wà ni àbí he's screaming desperation. Joyce blog náà ìdí báyìí ló máa kọ sí kámẹ́rà tó máa gbọ̀n ojú abẹ náà wọ́n máa lọ báyìí kámẹ́rà ẹ kó sì lọ at the end of the day paru náà lè sì máa já mọ́ lọ́wọ́. And these are the people that are calling Dorcas names. Have you seen yourself? When you see Dorcas fully clothed, she's not, if she's messing with you, she's messing with you. Any other thing, kò ń ṣe nonsense now. But the nonsense tẹ́yìn tí mo tẹ́yìn ṣe kò ṣe é fẹnu lọ. Ṣé mọ́ many times wọ́n mọ̀ ti latan lórí social media yìí ni. Ìyá àgbàlagbà nìyẹn. Ọmọ ẹ̀ náà nìyẹn tó máa yídìí lórí kámẹ́rà kì í ṣe pé o mọ jójó o mọ rí nǹkan. Bèbí tó dàbẹ̀ ní kó níbẹ̀ lẹ́nu yẹn notice ni. The lips is too big and the edge of the lip is so white. I see, Facebook, I love you, but please, show more. Put the class. You don't have to dance. Sometimes use your sense. Just, it's too much. We are once in a while. Give us the shocker. Bẹ́ẹ̀ ni. Èmi ẹlẹ́yà tẹ́mu ti bá dìde, ìyá yín ò ní dúró, bẹ́ẹ̀ ni. Tabanika kí gbogbo wa jáde. Most of you go ní ṣe kíní gan tó gbogbo yẹn náà kì í ṣe pé kíní náà. Tí ó bá pọ̀ jù ó máa wọ́ síbì kan tí máa tóbi lórí ẹlòmíì máa tóbi lẹ́sẹ̀ and gbogbo yín náà lẹ́sẹ̀ fẹ́ ṣe lágo mélòó. I mean àgbàlagbà là ń dà náà. Tó bá tẹ̀ ń wọ́kọ̀ gan, let it come to you naturally. And somebody will be in your DM saying that, oh baby, you're oh my God. Àwọn tó máa ń sọ pé obìnrin dáàbò tí wọn ò parọ́ lóòótọ́. Wọ́n yín ti pọ̀ jù. Ẹ̀yin gan lẹ́wà flirt jù lórí social media mọ̀mọ́ àtàwọn ọmọ wọn. Ẹ flirt gan. Ṣé ìyàwó kó ló ń jẹ yín tó yẹn ni? Ẹ máa ṣe màì báyìí máa wò pé kí ló dé? Ó ga ọ. Wẹ́ẹ́ mọ̀mọ́, kò sí nǹkan tẹ́ lè ṣe ń sìn báyìí. You are still deflecting. To me, I'm still waiting for you. You are still kẹsẹ̀ sókè jù bẹ́ẹ̀ yẹn lọ. Kẹ́ jókòó sórí pan. Kẹ́ tẹ̀ má wọṣọ kẹ́ yaṣọ mọ́ra yín lọ́rùn kẹ́ sá síta. You are still deflecting. Ṣé rí nǹkan tẹ́ sọ pé ẹ ní gbogbo nǹkan tó kún fún yín yẹn? Tẹ́ sọ pé ẹ ní tẹ́ máa fi búlì Dorcas ìyẹn la ṣe ń dúró dé. Ṣé mo ká ṣe ń dúró ṣá? Ṣé mo pé à ń dúró ṣá? Ìyẹn la ṣe ń dúró dé kẹ́ gbé wa débẹ̀. Mọ̀mọ́ ẹ gbé wa débẹ̀ gbogbo nonsense tẹ́ ń ṣe yá ní ìdẹ. Ẹ ń deflate ni now. But deflecting from the real thing. Well, no, ibi báyìí la máa wà ṣá. Àbí? Na here we go dey now.
ìyá àwọn ewúrẹ́ another thing kìtẹ̀ tó máa lọ ẹjọ́ ìbò lẹ́wọ́ bá kéèsì godfather dé ń sìn báyìí kí làwọn ọlọ́pàá sọ fún yín ẹ tún gbọ́dọ̀ sọ fún wa pé ẹ sọ míì tí ẹ o àbí ẹ sọ míì tí ẹ o wọ́n withdraw case ẹ withdraw case o kí làwọn ọlọ́pàá wa sọ fún yín lórí wọn pé bó bá ṣe gbá lọ àní gbá bọ̀ bọ́rọ̀ yín ṣe rí yẹn starting lẹ́ni ẹ ní finishing starting lẹ́ni ẹ ní finishing ẹ̀yin ẹ máa dúró kọ́ta ti ṣe lórí social media ni pẹ́ náà kò sí wàhálà.